نحمده ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run ọba ẹ̀tọ́rọ àṣìláàtù fún alẹ́lùwà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam abẹ́ ọlọ́run ọba ní títóbi rẹ̀ eléyìí tí a fi máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run Suratul Nahl àyà 42 náà ni àgbédúró àmàbẹ̀ bi'idhnillahi ta'ala ní àyà 43 ọbẹ̀ Allah subhanahu wa ta'ala kó má ṣe fún wa ní àgbéyẹ̀ ọ̀rọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. Àbẹ̀rẹ̀ ìtumọ̀ Quran pẹ̀lú orúkọ Ọlọ́run ọba tí yóò kẹ́ gbogbo àwọn ẹ̀dá tó dá àtẹni tó ṣe tọ́lọ́run àtẹni tí ó ṣe tọ́lọ́run gbogbo wa ni á jẹ àǹfààní ìkẹ́ Ọlọ́run àtàánú ẹ̀. Àmọ́ tó bá nílò wíwá ìpè àmà òdò ẹ̀ tó bá ṣe tọ́lọ́run ọba nìkan ni yóò rí pè níjọ náà. Abẹ́ Ọlọ́run nínú títóbi rẹ̀ nínú ìdánìkanṣe rẹ̀ àti ní àtẹ̀yìn náà ó fi wá sínú ẹni tí Ọlọ́run ọba yóò kẹ́ tó bá ti yọ náà. بسم الله الرحمن الرحيم. Àyà èyí tá a ti dúró lánàá ó náà níbi tí Ọlọ́run bá ti ń sọ ìlérí rẹ̀ àdéhùn rẹ̀ fún àwọn tí
ṣe hijira láti ìlú Mákà lọ sí ìlú Mádínà nítorí tọ́lọ́hun. Wọ́n pàdánù gbogbo tí wọ́n ní nítorí báwọn fẹ́ sin Ọlọ́hun. Wọ́n gba ẹ̀tọ́ wọn lọ́wọ́ wọn, wọ́n lé wọn kúrò nínú ìlú bàbá wọn. Wọ́n gbà bẹ́ẹ̀ nítorí báwọn fẹ́ ṣe tọ́lọ́hun. Wọ́n wá sọ ìlérí àti àdéhùn èyí tí ó ṣe fún àwọn ẹni bẹ́ẹ̀ láyé bí àti láàmì. Àyà tó wá tẹ̀lé yìí ó fẹ́ fi wa wípé ọba tó wọ́n sí èyàn ṣe fa ìfọ́lọ́mọba tó èyàn lè lòdìṣẹ́ ọlọ́mọba ní máa ń yí òwòjíṣẹ́ nínú ẹni tó bá wù nínú àmì ìpínlẹ̀. Ọ̀rọ̀ pé mo ti wá kéwù ló ti mọ pé pọ̀ mo ti dànù bẹ̀rẹ̀ lọ kò rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ wípé mo fara lẹ̀ fọ́lọ́ mo sì lọ púpọ̀ látara ìjọsìn tí mo ṣe, mo ti wá padà di òjíṣẹ́ Ọlọ́run kò rí bẹ́ẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá ń wo ìjẹ́ mímọ̀ kéwù àbí ìfaralẹ̀ fọ́lọ́ tó rò wá di ànábì Ọlọ́run àbójíṣẹ́ Ọlọ́run ìrọ̀lúpa. Ọlọ́run ní máa ń ṣẹ̀ṣà bó ṣe wù ìsìnkọ́ ó ní ọlọ́run ọba ní Allah sọ fi minal malaikati rusulan wa minan nas. الله يصطفي من الملائكة رسلا ومن الناس. إن الله سميع بصير. إن الله سميع بصير. Ọlọ́run ọba ní òun lòun máa ń ṣẹ̀ṣà nínú àwọn ẹ̀dá tó ń dá òun aṣa àwọn ẹlẹ́ṣà, òun aṣe wọ́n lójúṣe Ọlọ́run. الله يصطفي من الملائكة رسلا. Nínú àwọn màláíkà kìí ṣe gbogbo wọn lòjíṣẹ́. Ọlọ́run bá sa àwọn ẹlẹ́ṣà, òun máa rán wọn níṣẹ́ gẹ́gẹ́ bí Málákù Jibril, gẹ́gẹ́ bí Málákù Míkáílì. Àwọn méjì ń bẹ ní àwọn màláíkà Ọlọ́run kò síṣẹ́ kankan tọ́lọ̀ ń gbé fún wọn ní kọ́ máa sí lọ́lọ́. Káàkà máa jọ́sìn, ká máa forí kalẹ̀ fọ́lọ̀ nìkan ní tí wọ́n mú èso òjíṣẹ́ Ọlọ́run. Báyìí náà ló ṣe ń bẹ nínú èèyàn. Ọlọ́run bá dá àwọn kan, ó ṣe àwọn ẹlẹ́ṣà, ó ṣe wọ́n lójúṣẹ́. Ó sì ṣe àwọn tó kù lẹ́ni tí ń sin Ọlọ́run àtàrà rẹ̀ dàgbẹ́bí Ọlọ́run. Gbogbo ẹnikẹ́ni tó bá sọ wípé àdúrà kan ń bẹ bó bá lè ṣe ó dàgbẹ́bí Ọlọ́run lọ́lọ́pàá. Gbogbo ẹni tó bá ń sọ wípé àdúrà kan ń bẹ béèyàn bá lè ṣe èyí ó lòdìṣẹ́ Ọlọ́run lọ́mi. Ìyẹn ò sí nínú Islam káwá máa fi prophet síbi orúkọ àfà. Prophet Ibrahima kò sí lójọ bẹ́ẹ̀. Prophetess Aisha kò sí lójọ bẹ́ẹ̀. Gbọ́dọ̀ prophethood ẹ̀ṣà ni, messengership ẹ̀ṣà ni. O lè dá àfà, o lè jẹ́ olúwàsí, o lè jẹ́ dáí olùpèpèsè tó ọ̀nà Ọlọ́run, o yìí ṣàǹdẹ́bí Ọlọ́run. Torí pé ìtẹ́ta fi máa nẹ́bí Ọlọ́run ta fi kò ní ṣe Ọlọ́run bí Ọlọ́run ń bá wọn sọ̀rọ̀. الله يصطفي من الملائكة رسلا. Wọ́n tó wá ń pẹ́ ààrẹ lóòṣọ́ àrẹ́bí Ọlọ́run bí Ọlọ́run bá ti bá wọn sọ̀rọ̀. Ṣèbí tọ́lọ́run bá fi rán àwọn kan náà ní wọ́n kà ló wá ń jíṣẹ́ rẹ̀ báyé. Oríṣẹ́ àrẹ́bí Ọlọ́run, oríṣẹ́ òjíṣẹ́ Ọlọ́run, àfáà ni ọ́, olúwàsí ni ọ́, olùpèpèsè tó ọ̀rọ̀ Ọlọ́run bá ní ọ́, ó bá ládẹ́lẹ́ rẹ̀. Àmọ́ Ọlọ́run pè ó lójíṣẹ́, òṣìṣẹ́ láàrin. Ìgbà tó wọ́n bá wá sọ ẹ̀ṣẹ̀ tó tóbi tó ń bẹ fún àwọn tí wọ́n fara jì lébi páwọn fẹ́ ṣe tọ́lọ́run, wọ́n fara jì lórí páwọn fẹ́ ṣe ìjírá. Ọlọ́run ọba sọ ẹ̀san tó wọ́n ṣe fún aláyà àtàlùkìyámà. Síbẹ̀síbẹ̀ kò sọ wọ́n bí àlejò Ọlọ́run, ní òde sọ wọ́n bí òbíṣẹ́ Ọlọ́run. Ọlọ́run bá wá ń sọ
sọ fún wa ayàtà fẹ́ sílé àwọn obìnrin ìṣẹ́ ọlọ́run kí ni àwọn àdámọ́ wọn tí wọ́n fi yàtọ̀ sí wa níbo la ti jọra wa níbo la ti yàtọ̀ síra wa ọlọ́wọ́ bá ní wọ́n arsalna min qablika illa rijalan nuhi ilayhim wa ma arsalna min qablika illa rijalan nuhi ilayhim fasalu ahla dhikri فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر اللهم وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم صلى الله عليه وسلم akọ̀ràn òjíṣẹ́ kan ṣáájú tí ẹ ilá rijala ilá báṣà àyàfi kó ṣe pé ìyẹn bí tàwọn tó kù náà láàrín sí àwọn ànábì tó ṣáájú wọ́n èé ṣe màláíkà wọ́n èé ṣàìjẹ̀mù wọ́n èé ṣẹ̀dá míì yàtọ̀ sẹ́dẹ̀ ẹ̀yìn ọmọnìyàn ọlọ́ọ̀bá ni wà máa sànà qablaka minal mursalin wà máa sànà min qablika illa rijalan ọlọ́ọ̀bá ní àwòrán òjíṣẹ́ kan ṣáájú tìrẹ Ànábì sallallahu alaihi wasallam illa rijalan àyàfi kó jẹ́ èèyàn yóò máa jẹun bára ayé ṣe ń jẹun yóò máa mu bára ayé ṣe ń mu yóò máa sùn bẹ́ẹ̀ náà ṣe ń sùn yóò máa jí bẹ́ẹ̀ náà ṣe ń jí yóò níyàwó bẹ́ẹ̀ náà ṣe ń níyàwó yóò bímọ bẹ́ẹ̀ náà ṣe ń bímọ yóò rí tó lò máa ń nú bẹ́ẹ̀ náà ṣe ń rí yóò rí tó kà ń jẹ́ ìdí náà ọlọ́wọ́ bá ní ẹ má jẹ́ kó yọ yín lójú bẹ́ẹ̀ bá wọ́n ṣe ọlọ́wọ́ bá kan tí rẹ̀ bá bàjẹ́ tó gbé ìyẹn náà ní bọ́mọ ìyẹn ṣe ń fi òun náà máa ń fi bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá ni wọ́n máa arsalna min qablika illa rijalan wa ma arsalna min qablika illa rijalan ọlọ́ọ̀bá ni a kò rán òjíṣẹ́ kan ṣáájú rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam àfikó ṣe wípé rijalan ń bẹ jamu rajul ọkùnrin àmọ́ ọ̀rọ̀ àwọn àfúnnímọ̀ tafsir wọ́n túnmọ̀ rijala síbẹ̀rẹ̀ sí báṣà torí pé pàmí ọ̀pọ̀lọpọ̀ àìná Qur'an tọ́lọ̀ ń bá lò rijal atọ́ka sí àtọkùnrin àtobìnrin àmọ̀túnmọ̀ síbẹ̀ tọ́lọ̀ bá fẹ́ ṣe òpin ìyà láàrin ọkùnrin obìnrin yóò mú ìsáwà lè rijali nasibun ترك الوالدان والأقربين والنساء àyẹ̀ká lè ní jáàrì ó tún wá ní nìsá akẹ́kọ̀ọ́ ìjáàrì àkọ́kọ́ yẹn kò kó bẹ̀rẹ̀ sínú ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ àìtọ́lọ́ bá ti sọ gbọ́n báyẹn ìtumọ̀ rẹ̀ ní wípé èèyàn ìyẹn ló wá fún tàbí nínú àwọn oníròyìn táwọn ń sọ wípé èyí ṣe ọkùnrin nìkan lọ́lọ́wọ́ bá ṣe lójíṣẹ́ àwọn obìnrin náà àwọn òjíṣẹ́ Ọlọ́run ń bẹ nínú àwọn obìnrin wọ́n ní ìyá Ànábì Mùsá òjíṣẹ́ Ọlọ́run ní Ànábì Ọlọ́run ní ìyá Maryam ìyá Ànábì Ìsá Maryam òjíṣẹ́ Ọlọ́run ní Ànábì Ọlọ́run ní ìyàwó Fáráò Ásíyà wọ́n lójíṣẹ́ Ọlọ́run ní Ànábì Ọlọ́run ọ̀rọ̀ yìí wọlé ní àfá Abdurrahman bin Nasir As-Sa'di àwọn wá jẹ́kọ́ yé wa wípé ìjáàlá tọ́lá wọn bá ń sọ níbi kò mọ́ òkóbìnrin sínú ọkùnrin nìkan ọlọ́wọ́n bá ṣe lójíṣẹ́ ọlọ́wọ́n bá ò gbé iṣẹ́ náà obìnrin tó gbé tí ń bẹ níbi ìrànlẹ́ iṣẹ́ ó tóbi kọjá tóbìnrin lè tẹ́rì sí gbogbo ẹnikẹ́ni tó bá ń lọ bọ́lọ́wọ́ bá ṣe obìnrin lánàájẹ́ ọlọ́ àbójíṣẹ́ ọlọ́ ìrọlọ́pàá
kò sẹ́rí kankan tó gbé ọ̀rọ̀ yìí lẹ́sẹ̀. Ìyá Maryam Hannatu ìgbà tó ń tọrọ ọmọ lọ́dọ̀ Ọlọ́run, ó lè Ọlọ́run fún mi lọ́mọ, ọmọ tó ṣe wípé yóò fòrí ọmọkùnrin tó gbé kò sígbà tí ò ní lè máa sin lọ, kò sígbà tí ò ní lè máa dúró nílé Ọlọ́run. Muharrara ẹni tó ṣe wípé nǹkan oṣù ní di lọ́wọ́ kó mẹ́jọ sí, oyún kò ní di lọ́wọ́ kó mẹ́gbàwẹ̀, ẹ̀jẹ̀ bímọ kò ní hànà rẹ̀ láti lè mọ́ dúró sí ilé Ọlọ́run. Irú ọmọ bẹ́ẹ̀ ni mò ń fẹ́, ìyẹn ọmọkùnrin. Láti bẹ̀mọ̀ wípé ọmọkùnrin pín lẹ́sìn ju obìnrin lọ, torí pé kò sí ìkankan tó lè hànà ọmọkùnrin kọmọ máa bẹ lórí ìjọsìn Ọlọ́run ní gbogbo ìgbà. Àmọ́ ọmọbìnrin Ọlọ́run bá yọ̀ǹda fún wọn, àwọn àsìkò kan ń bẹ wọ́n lè má kírun, Ọlọ́run sì ní ìfìbí wọ́n lè má gbààwẹ̀, lásìkò tí wọ́n gbààwẹ̀ Ọlọ́run ní ìfìbí mọ́, tí wọ́n bá tún wá mọ́ra tán ó dá padà. Àmọ́kùnrin kò sí ẹbí tó bá ti pé lórí al-abid, olùjọ́sìn fún Ọlọ́run nìkan, nìyàtọ̀ fi ń bẹ láàrin ọkùnrin sóbìnrin. Bó wá ní ìdánilẹ́bẹ̀ Ọlọ́run, báwo wá ní ìdójúṣe Ọlọ́run, kọlọ̀mọ̀ bá ń sáyé, kọlọ̀mọ̀ sí wáàsí, kọlọ̀mọ̀ sọ fáwọn èèyàn pé Ọlọ́run fẹ́ rí kọlọ̀mọ̀ fẹ́ rí. Kò sóbìnrin kankan nínú àwọn ànábì Ọlọ́run, kò sóbìnrin kankan nínú òjíṣẹ́ Ọlọ́run. Gbogbo àwọn ànábì Ọlọ́run Ọlọ́run bá ṣe wá. Ọlọ́run bá fi ní wa ma arsalna min qablika illa rijalan nuhi ilayhim. Wa ma arsalna min qablika illa rijalan nuhi ilayhim. Ọlọ́run bá ní àkùnrán òjíṣẹ́ kankan sáájú rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam. Illa rijalan nuhi ilayhim. Àyàfi kó jẹ́ èèyàn kó sì jọ́kùnrin. Gbogbo àwọn ta rán síwájú tí èèyàn ni wọ́n èyí sì ní sí obìnrin, ọkùnrin la ṣe wọ́n. Ọlọ́run bá nínú rí ilayhim, ìyàtọ̀ tó ń bẹ láàrin ẹ̀yin èèyàn tó kù àtàwọn òjíṣẹ́ Ọlọ́run, ó náà ní wípé ìdé èèyàn ó pa ní pọ̀. Bẹ́ẹ̀ ṣe dé èèyàn láwọn òjíṣẹ́ Ọlọ́run bá náà dé èèyàn, ṣùgbọ́n yàtọ̀ tó ń bẹ láàrin yín àti wọn ni al-wahyi. Ọlọ́run ọba ó ń fi wáàyí ránṣẹ́ sí wọn, ó rán màláíkà sí wọn, ó ń sọ àwọn nǹkan tẹ́yìn ọmọ, ó ní kí màláíkà Ọlọ́run sọ fún wọn, Ọlọ́run sì rán wọn sí yín, Ọlọ́run sì bi wọ́n léèrè pé ṣé wọ́n jíṣẹ́. Gbogbo wa ṣe wáyé táà ń ṣe wá sí, káwá sọ wípé tọ̀ àfáà tó bá jọ́ ìjọ ìpìyàmù, Ọlọ́run bí ọ léèrè lórí gbogbo àwọn tí ó sì náà nínú Àkúrẹ́, Ọlọ́run ní ìṣàlẹ̀ Ọlọ́run. Èyí tí ó bí nínú àwọn ọmọ àti ìyàwó mi kàlọ́sì, ìjọ obìnrin nìyẹn lọ́dún jẹ́gbẹ́ àsọ̀dùn ọ̀rọ̀ òní wípé gbogbo olúrí gbogbo ẹjọ́ ọ̀rọ̀ ìsán ọlọ́wọ́ pẹ̀lú àwọn àpapọ̀lọ́wọ́ ní ìmọ̀ ìjọba àbá ní gbogbo wí wígbà yẹn kù. Àmọ́ àwọn ọmọ rẹ, àwọn ìyàwó rẹ, ọlọ́wọ́ bí ọ lérí wọn. Ṣùgbọ́n kò bí iṣẹ́ ọlọ́wọ́ bí wọn lérí gbogbo àwọn tó rán wọn sí. Ó lè jẹ́ lètò wọn ni, ó lè jẹ́ odidi ìlú ni, ó lè jẹ́ ìran ni, ọlọ́wọ́ bí àwọn òjíṣẹ́ Ọlọ́run nípa gbogbo ẹ̀. Èyí ń bẹ nínú ìyàtọ̀ tó ń bẹ láàrin òjíṣẹ́ Ọlọ́run àti ẹni tí ń ṣe wáàsí. Ìtọ́lọ́wọ́ bí àwọn òjíṣẹ́ Ọlọ́run ó yàtọ̀ sí tí ó bí àfáà, tó bá àfáà kìí sànẹ́bì, kìí sì ṣe òjíṣẹ́ Ọlọ́run, kò rí màlẹ́kà kankan. Ìtọ́lọ́wọ́ bá fi ráwọn òjíṣẹ́ Ọlọ́run lòun kà, mùbálíkù lòun, ó ń fi ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run tọ́lọ́wọ́ bá fi ráwọn ohun létí gbọ́ ẹlòmíì. Ìjẹ́ ìyẹn ó pa ogun wa papọ̀, àmọ́
àti wọn òun náà ni wáyé. Ìgbà wáyé látọ̀dọ̀ Ọlọ́run sì nìyí kéwú kò débẹ̀, mo mọ Ọlọ́run bá sì kò débẹ̀, mo máa wẹ́ gbà kò sọ̀rọ̀ ìdánẹ́bí Ọlọ́run. Gbogbo ẹni tí bá ń sọ pé ní ẹ bá lè gbà ọ̀kan bí ẹ bá lè fa láìláìláìlá ní ìdánẹ́bí Ọlọ́run irọ́ mi nínú Islam kò sí tó jọ bẹ́ẹ̀. O lè kéwú kó onímọ̀, o lè fara rẹ̀ fọ́lọ́ kó jáyí Ọlọ́run, kó jólólùfẹ́ Ọlọ́run, àmọ́ ò lè di ànẹ́bí Ọlọ́run, ò lè di òjíṣẹ́ Ọlọ́run látara fara rẹ̀ fọ́lọ́. Òṣìyàrú wọ̀sìnfà òmìnira ẹ̀ṣà ní látọ̀dọ̀ Ọlọ́run ní ìṣà ẹni tó bá wù ú lẹ́ṣà tó ṣe lójíṣẹ́. Ó wá bẹ̀rẹ̀ látòrí ànábì Nuh alayhi salatu wa salam, ó fi wá dérí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìgbà tánábì ti lọ Ọlọ́run bá sì tilẹ̀kùn ìdójúṣe Ọlọ́run. Gbogbo ẹnikẹ́ni tó bá pè pé ìdójúṣe Ọlọ́run lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam fàwúwà kàdáàbù dàjálù, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ẹ̀pẹ́ ló pọ̀, ẹ̀pẹ́ ní atúrọ́tà. Lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam la nabiyya wala rasul, kò sójíṣẹ́ kankan mọ́ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo ẹni tí bá tún bẹ láyé lẹ́yìn ànábì wa Muhammad, ọmọ lẹ́yìn ànábì ni wọ́n ṣe ẹ̀sìn tó bá wù ọ́ pèrà ẹ̀. Ìjọba wùwọ́, ọ̀gá àpẹẹrẹ àrẹ nínú ìjúsí, ọ̀gá àpẹẹrẹ àrẹ nínú ẹ̀sọ́rá, ọ̀gá àpẹẹrẹ àrẹ níyàwó bí ìwọ́lọ́wọ́ ọlọ́sẹ̀. Gbogbo ẹni tí bá ń bẹ láyé lẹ́yìn ìgbà tó lọ sí gbé àmẹ́lúwà Muhammad sallallahu alaihi wasallam dìde ọmọlẹ́yìn àdúgbò. Kódà àmẹ́lúwà Muhammad sallallahu alaihi wasallam, anábìnrin law kana Musa wa Isa hayyayn, anábìnrin tí anábìnrin Musa bá ń bẹ láyé, tí anábìnrin Isa ọmọ Maryam tí bá sì ń bẹ láyé pèsè ma wasa'ahuma illa ittiba'i, wọ́n ò lè ṣe kankan jù wọ́n tó lẹ́yìn kájọ bẹ̀rẹ̀ kí wá lọ wá pẹ̀lẹ̀ wọ́n wá lóòjú òṣùlẹ̀. Lẹ́yìn ànábì wa Muhammad kò tún só ti ṣe kankan mọ́. Gbogbo ẹnikẹ́ni tó bá ń pa ẹ̀ ló fi ṣe Ọlọ́run irọ́ ló ń pa. Ọlọ́run bá ní wa ma arsalna min qablika illa rijalan nuhi ilayhim. أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم. Nǹkan méjèèjì yìí yóò pèsè wọn lára, èèyàn ni wọ́n ó jẹ́. Bákan náà, wọ́n ó sì jọ́kùnrin òní lóbìnrin. Ìjẹ́ èèyàn, ìjọ́kùnrin gbogbo wa la lọ sí ààrẹ, ṣùgbọ́n tẹ́bù yàtọ̀ sí wa wáyé. Ọlọ́run ọba ohun revelation, ohun rán màlẹ́kà sáwọn, àwọn lè sọ pé Ọlọ́run ọba sọ fún mi. Gbogbo ẹnikẹ́ni nínú ẹ̀sìn wa yìí àbí nínú ẹ̀sìn yìí tó bá ń sọ wípé dájì sọ fún mi lánàá, ẹ̀sọ̀ pé Ọlọ́run pa dájì èwo irọ́ ló ń pa. Ọlọ́run owó ti jẹ́ sẹ́nì kankan mọ́ lẹ́yìn ìgbà tí ó ti ṣètò ìdójúṣe Ọlọ́run àdìdá ànábì Ọlọ́run lórí àdébà Muhammad. Bẹ́ẹ̀ni kan bá sì dìde inú àwọn mùsùlùmí lẹ́yìn náà tó bá ní ẹni jẹta Ọlọ́run sì sọ fún mi ìrọ̀lọ́wọ́ má gbọ́dọ̀ tẹ̀lé. Òpin àwọn òjíṣẹ́ Ọlọ́run àdébà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam, mo kéwù òsọ́ọ̀dà ànábì òsọ́ọ̀dà òjíṣẹ́. Ó lè jọ́ ọ̀rọ̀ lọ, ó lè já ìlú Ọlọ́run lẹ́yìn kò sí Ọlọ́run. Ó máa sọ wípé àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba sọ pọ́lọ́run ọba sọ pé òun ló máa sọ, ó ní ìsọpọ́lọ́run sọ fún mi pé kí n sọ báyìí, ó ń sọ àìdòjíṣẹ́ Ọlọ́run yẹn. Èyí ni ò yá wọn míì nínú ẹ̀sìn tí wọn ẹnìkẹ́kẹ́ lè máa lọ gómìnà àní Ọlọ́run sì sọ fún wọn. Òun wà ní òkú ọlọ́ba fọ́lọ́ lẹ́yìn báyìí lọ́wọ́ ní kò máa lọ rí. Àbí lálẹ́ àná òun kàkà pọ̀ lọ́wọ́ lórí ìdàgbé ìwò tí mo ti. Ọlọ́dà àyìn náà máa mú tí Ọlọ́run wá bọ̀ sí káàkiri ti pa. Irú Ọlọ́run wo ni yẹn? Abẹ́ni ló sọ wípé Ọlọ́run ìbáìtì òun kó wá sí sánmà, Ọlọ́run yẹ̀ sì dá medical school náà lẹ̀
lọ́rùn pé ọlọ́run wá invite òun kó wá kọ́ àwọn màláíkà ní aspect kan nípa gynecology. Ibẹ̀ ló lọ ló wà ní ìdájí gan ẹlẹ́jọ́ tó kọ́ pàtàkì nínú ilé ìjọsìn mú ẹ̀ náà lè pariwo wọ́n sì gbàgbé sọ̀rọ̀. Gbogbo àwọn nǹkan yẹn tó bá lè ṣẹlẹ̀ lọ́dọ̀ tí wọn kò lè ṣẹlẹ̀ nínú Islam ìjọ sì jẹ́ ká máa sọ yìí mọ́ ẹ̀ àwọn èèyàn tí ń gbé gbogbo rádaràdà yẹn náà wọnú ẹ̀sìn wa àti ráwọn ṣe ha táwọn ọkùnrin ń kúnlẹ̀ síwájú wọn àwọn obìnrin tí wọ́n láwọn ń ṣe ìtúsílẹ̀ báwọn ọkùnrin nínú Islam ti wà yìí náà tí wọ́n yóò sì máa ṣe nǹkan tí gbogbo olórí mùsùlùmí ọlọ́jọ́ kò tì. Ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ fún wọn kí làwọn ẹ̀yà ṣe á ń ṣe tí wọ́n ń pe gbogbo àwọn mùsùlùmí káwájú kò tì. Ó yẹ ká sọ fún wọn ni pé padà sí ọkọ ẹ Ọlọ́run ò gbéṣẹ́ rán bó bá ní ìṣúná Ọlọ́run láàrin wa àtọ́lọ́run ló wà Ọlọ́run ò yan obìnrin kankan lójúṣe Ọlọ́run ọkọ̀ ò gbéṣẹ́ kankan lé obìnrin lọ́wọ́. Àwọn èèyàn wà dá omi jọ àtọkùnrin àtobìnrin àtàbà àsìkò bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ gbọ́ ọmọ ìdìmọ̀ ń báyìí ẹjá jọ ọgbọ́ táwọn bá ti gbógun tì wọ́n wípé ìdí wọ́n ń ṣe yẹn kò sí nínú ẹ̀sìn ọlọ wọ́n lè ṣe nínú ẹ̀sìn míì ṣùgbọ́n nínú ẹ̀sìn Islam obìnrin ò lè jẹ́ olórí ìjọ ọkùnrin ọwà gbọ́n wájú ẹ̀ wọ́n fọwọ́ lé ọkùnrin lórí ẹni tó fọwọ́ lé ọ lórí ìgbà tó ọba tún mọ ìwé rẹ̀ tó dáadáa ó tún súnmọ́ lálẹ́ ẹjọ́ náà ìtẹ́ni tí fọwọ́ lé ọ lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí Ọlọ́run ọba jẹ́ pé ìwà pé ọ̀ràn obìnrin kankan níṣẹ́ nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run wà máa sáré ní qablika illa rijalan nuhi ilayhim wa ma arsalna min qablika illa rijalan nuhi ilayhim. Àfáwà Ibn Kathir nínú tafsir wọn ثم أرشد الله تعالى هذه الآية الكريمة والآية تنكاي تطلق ملي أخبرت بأن الرسل الماضين قبل محمد صلى الله عليه وسلم كانوا بشرا كما هو بشر والآية يمكن وأقول òjíṣẹ́ Ọlọ́run tó ti wá ṣáájú Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kánú báṣà abara ni wọ́n èèyàn ni wọ́n kàmá hùwà báṣà jẹ́bà nàbí náà ti dé Ọlọ́run wọ̀n náà màláíkà sáwọ̀ èèyàn ẹ̀dá bí ti wà náà lọ́rọ̀ sí wa kama qala Allahu ta'ala gẹ́bọ́n fi sọ láàyè nínú Al-Qur'an pé wa ma arsalna qablaka minal mursalin Ọlọ́run ní àkùnrán òjíṣẹ́ kankan sáájú rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam illa innahum la ya'kuluna at-ta'ama wa yamshuna fil aswaq. Òjíṣẹ́ kan káàrán síwájú rẹ̀ ò sí àyàbí kó ṣe pé gbogbo àwọn tó wá sáájú rẹ̀ náà àwọn náà mọ ètò béèrè kódà wọ́n máa lọ ọjà lọ ra nǹkan nítorí pé èèyàn náà ṣòyàn túmọ̀ sí wípé Ànábì Muhammad sallallahu alaihi wasallam èèyàn ní pánàbí fẹ́yàwó pánàbí bímọ ọ̀tà gbogbo ìdánàbí rẹ̀ ìgbà mí ń bẹ̀rẹ̀ ọ̀dà ìlànàbí fi ń kú láti fi ń bọ̀ tó bá ti lè jí èèyàn ní ìgbé ìdẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ kò sí èèyàn ní ibi tí wàá lò ti ṣẹlẹ̀ nìyẹn tó bá ní kìí ṣèyàn kí ni ẹ̀mí ni ṣùgbọ́n níyà bẹ́ẹ̀ wọ́n sì bì wọ́n sì bẹ̀jẹ̀ lé lórí òkè kìí sì ṣèyàn ẹ̀rì kọ́rọ̀ yẹn ò ní jọra wọn yóò takora wọn pé òjíṣẹ́ Ọlọ́run ní èèyàn kìí ṣàbùkù fún bójíṣẹ́ Ọlọ́run ọba ó níyàwó kìí ṣe àbùkù bójíṣẹ́ Ọlọ́run ọba bímọ kìí ṣàbùkù bójíṣẹ́ Ọlọ́run ọba ń jẹun kìí ṣàbùkù bójíṣẹ́ Ọlọ́run
ó ti ṣe ọlọ́wọ́ bá ń mú mi kì í ṣàbò ó ti ṣe ọlọ́wọ́ bá gbọ́ gbogbo àwọn táwọn máa fẹ́ máa bú kan eré anábìlẹ̀ ní pé èèyàn ní ọlọ́wọ́ bá ní gbogbo àwọn ta aná ṣáájú ti ẹ náà èyí mọ̀lẹ́kà wà máa sálná mi qablika illa rijalan nuhi ilayhim wa ma arsalna min qablika illa rijalan nuhi ilayhim. Àmọ́ ìyàtọ̀ tó ń bẹ láàrin àwọn òjíṣẹ́ Ọlọ́run àtàwa tó kù ó náà ní wáyé. Ọlọ́run bá rẹ̀ àmẹ́bí sọ fún wọn kú innama ana basharun mithlukum yuha ilayya. Ọlọ́run rẹ̀ àmẹ́bí sọ fún wọn èèyàn bíi ti ilé mi náà. Èyí tẹ́lẹ̀ fi yàtọ̀ sí nínú wípé Ọlọ́run bá máa ń rán màláíkà ṣègbè kò ránṣẹ́ yìí. Wáyé náà la fi yàtọ̀ síra wa. Kí ló dé tẹ̀lé wá ń sọ̀rọ̀ pánẹ́bí Ọlọ́run bá níyà ṣe bí yẹn kí ló dé tẹ̀lé sọ pánẹ́bí Ọlọ́run sùn kò ṣe bí má sùn ṣe bí má ṣà Ọlọ́run bá ìyàtọ̀ yẹn náà ni wáyé àtàwọn oṣù sí ìyà kan ń bẹ tọ́lọ́run bá tún máa ń ṣe fáwọn òjíṣẹ́ Ọlọ́run tí kò ṣe fáwọn ẹ̀dá tó kù àwọn yìí sì ní àwọn òjíṣẹ́ Ọlọ́run náà ni ó sọ pé níbi eléyìí o àyàtọ̀ tí wọn ò bá ti lè sọ fáwọn yàtọ̀ ìkankan náà ní gbogbo wa níbẹ̀ lápèjúwe gbogbo àwọn ànábì Ọlọ́run ibi tí wọ́n bá kú sí ibẹ̀ náà ni wọ́n gbọ́dọ̀ sí wọ́n sí ní tí mò ń sọ ẹgbọ́ yóò ní ṣe pé ànábì Ọlọ́run bá kú sákúrẹ́ lápèjúwe Àkúrẹ́ náà ni wọ́n sí sí ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn tí ó bá kú sí orí tébùlì wọ́n rárá gbé tébù ìkúrò mẹ́ déédéé ibi tébù ìgangan ni wọ́n bẹ̀ tí wọ́n sì ìtumẹ̀ ní wọ́n bá kú sórí ibùsùn kan wọ́n wo déédéé ibi tí ibùsùn yẹn wà ibẹ̀ gangan náà ni wọ́n bẹ̀ tí wọ́n sì sí tó bá wà nílò ọ̀rọ̀ wọ́n ṣe rí ìyẹn yàtọ̀ sáwa ìwà tó ń sọ pé tó bá ti kú ní yàrá rẹ̀ ibi tó gbọ́dọ̀ ìdí náà ni wọ́n ṣe ọ̀pẹ́ bí àwọn ànílò ọ̀rọ̀ kò ní tó wọ́n bẹ̀ kòsò sí ya àwọn ànábì Ọlọ́run o lè fi ẹjọ́ wọn nínú kòsò sí àwọn ànábì Ọlọ́run ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bá nábì bá dúró nínú ìrun tó ń wo wájú ó máa rẹ́yìn sallallahu alaihi wasallam bí bá ń wo wájú nínú ànábì máa ń rí ẹ̀yìn ṣùgbọ́n nínú ọ̀run nìkan lè tí kì bá ṣe nínú ànábì rẹ́yìn ṣùgbọ́n tó bá ń bẹ nínú ànábì máa ń rí ẹ̀yìn torí pọ́lọ́wọ́ bá tún fẹ́ tún kọ́ wa lẹ́kọ̀ọ́ ní tó lè rí wa tó ṣe nínú khususiyya ànábì wa Muhammad ní bákan náà nínú khususiyya ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun wípé la yatatha'ab ànábì kìí yán kéèyàn wá yán ooo ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì èèyàn àmáwà máa ń yán gẹ́gẹ́ bí èyí bákan náà nínú khususiyya ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó náà ní wípé tánàbì bá sùn ojú ní máa ń sún ọkàn rẹ̀ sùn ọkàn rẹ̀ rí tí ń lọ lẹ́gbẹ̀ẹ́ ojú rẹ̀ ní ó sùn ọkàn rẹ̀ rí sùn torí pé tánàbì bá ń bẹ lójú oorun Malaku Jibril ó lè wá bá ìyẹn ń bẹ fánàbí sallallahu alaihi wasallam bákan náà nínú khususiyya nínú Muhammad sallallahu alaihi wasallam ó náà ní wípé Ọlọ́run fánàbí nígbà láàyè pé ó lè ní ìyàwó mẹ́rin lọ ní ẹ̀ òsì fáwà mọ́ àtọ́ ìgbé ọ̀bẹ́tẹ̀ yìí súnà níbi ọwá fi àwọn mẹ́sàn khususiyya nìyẹn gbogbo àwọn nǹkan tó bá ti jẹ́ khususiyya yìí àwọn ànábì Ọlọ́run ó ṣàlàyé ẹ̀ àwa yàtọ̀ sí níbi tí ò bá ti sí yẹn ń bẹ̀ bákan náà láyé yọrí pẹ́lú àwọn ànábì Ọlọ́run bá a ṣe ń kírun náà ànábì kírun bá a ṣe ń gbáwọ̀ ló náà ń gbáwọ̀ bá a ṣe ń jẹun ló náà ń jẹun bébí ṣe ń pa wá ló náà bébí ṣe ń pa ọ̀ náà ṣùgbọ́n yàtọ̀ pé Ọlọ́run bá ń lò òjíṣẹ́ sí wọn Ọlọ́run bọ̀ wá fi ọ̀rọ̀ wá yìí kò fún bá wa ṣeré
gbogbo ẹnikẹ́ni tó bá bọ́ síta tó bá ní ọlọ́wọ́ bá ránṣẹ́ sóun náà tọ́lọ̀ òsì ránṣẹ́ sí ìbínú ọlọ́wọ́ bá ga lórí èèyàn bẹ́ẹ̀. ọlọ́run sọ nínú Suratul An'am a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. ọlọ́run bá ní wa man qala wa man azlamu mimman iftara 'ala Allahi kadhiban aw qala uhiya ilayya wa lam yuha ilayhi shay'un wa man qala sa'unzila ma anzala Allah ولو ترى الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم اخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون. ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي ولم يوحى. ìjà fi mọ̀ wípé ìjà ìnábi ọlọ́run kéèyàn ó bọ́ síta kọ́ sọ pé òjíṣẹ́ ọlọ́run ni mí, ọlọ́run náà màlẹ́kà sí ni ọ̀ràn ni, ọ̀ràn tó tóbi ní kéèyàn ó sọ bẹ́ẹ̀ láyé ń bí tó ní ọ̀pá fẹ́ jáde láyé tí ò bá tún bá àti tó bá déwájú ọlọ́run ọba sọ pé ní Suratul An'am ọlọ́run wá mẹ́rin áwùdám ọlọ́run kò sẹ́ni tó ṣàbòsí. نعم. ومن أظلم ممن افترى على الله كذبا. ọlọ́run kò sẹ́ni tó ṣàbòsí tó ẹni tó ń pa ọmọ ọlọ́wọ́ rẹ̀ níṣẹ́ ó lọ́lọ́wọ́ bá rán òun níṣẹ́. أو قال أوحي إلي ولم يوحى إليه شيء. tó wá ń sọ fáyé pé ọlọ́run bá fi nǹkan kan ránṣẹ́ sóhun, ọlọ́run bá rán mọ̀lẹ́kà kan sóhun, abójẹ ẹ̀sọ́ ọlọ́run kò ń sọ̀rọ̀ gangan fúnra rẹ̀ ní bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba sọ kankan kò sì lójúṣe ọlọ́run kan kò sì pọ̀ náà mọ̀lẹ́kà kankan sí i. ومن قال سأنزل إلا ما أنزل الله. bákan náà gbogbo ẹni tó bá ń sọ fún wa wípé ìwé kan ń bẹ lọ́dọ̀ ohun tọ́lọ́mọ bá fi ránṣẹ́ sóhun, irú àwọn ìwé tọ́lọ́mọ fi ránṣẹ́ sáwọn òṣìṣẹ́ lóhùn ó ń bẹ lọ́wọ́ tòun náà. nǹkan méjèèjì tá a sọ yìí kéèyàn ó sọ pé ànábì ọlọ́run òjíṣẹ́ ọlọ́run òun ṣe, kéèyàn ó sọ pé ọlọ́run fi wọ́n ránṣẹ́ sí ohun méjèèjì yẹn lólórí ìjọ Ahmadiyya méjèèjì ló sọ. Mirza Ghulam Ahmad méjèèjì yẹn ló sọ, ó ní òjíṣẹ́ ọlọ́run ànábì ọlọ́run òun ṣe, ó ní ọlọ́run rán màláíkà sóhun ó sì fún un ní ìdí ni ẹjọ́ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ń ṣèjọ yẹn òye in tó fà tí àwọn àníwárù Islam tí wọ́n fi ya kúrò nínú ìjọ Ahmadiyya ìyẹn ló àwọn òmìnira yẹn alìgbà pé mùjádìd alìgbà pé rìfọ́mà àwọn ìgbà rẹ̀, ṣùgbọ́n pé òjíṣẹ́ ọmọ àbọ́mọ tó fún náà níwèé àwọn ògbà yẹn tó bá àwọn náà fi yá nìyẹn. bẹ́ẹ̀ bá lọ sí lérí agbègbè wọn lòdì kan lórí wáyà ẹ rí ilé ìwé kan ó pọ̀ gan-an, wọ́n wàá sọ pé àwọn Islam kìníkà secondary school fọ́málé kìníkà Ahmadiyya secondary school ọwà mẹ́rin. wọ́n wá pín àwọn àwọn Islam àwọn Muslim àwọn Ahmadiyya mọ́ sílù, wọ́n jọjọ pín, kò sí tí wọ́n fi ya náà nígbà àwọn òun lè gbà. ṣùgbọ́n pọ̀lọpọ̀ ẹlòmíì òun kàn sáàdé sí ní kò yé Ahmad tó mọ̀ tí wọ́n tó sọ kò yí ọ lójọ́ mọ́pàá Ahmad àfi tó bá ní àwọn àdìsọ́kàn yẹn. ṣùgbọ́n tó bá lọ ní àdìsọ́kàn yẹn pàtàkì ọlọ́run ní Ghulam Ahmad tó sì gbà pé ọlọ́run tó fi ìwé kan ránṣẹ́ sí, tó sì gbà wípé ẹnìkan kan ò lè gbàgbọ́ ilé Al-Qur'an tó Ghulam Ahmad, èyí ò fi fẹ́ yóò nínú ìsà lọ́wọ́n bá gbà pé kò sẹ́ni tó ṣàbòsí, kò sẹ́ni tó parọ́,
tó ẹni tí ń parọ́ ọlọ́run bá rán òun níṣẹ́, bẹ́ẹ̀ sì ni kọ̀ọ̀rán nẹ́bì kankan sí. Gbogbo ẹni tí ń sọ pé òun náà ní ìwé lọ́wọ́, irú ìwé tọ́lọ̀ fẹ́ràn òun níṣẹ́ ọlọ́run kó ń bẹ lọ́dọ̀ tòun náà. Ọlọ́run bá nírú àwọn ènìyàn bẹ́ẹ̀ nínú dáàbò mọ̀ wípé wọ́n kẹran níwájú ọlọ́run. ولو ترى إذ الظالمون في غمرات الموت. Ọlọ́run bá ní ẹ̀rọ máa kí èsáwọn ìwé èèyàn bẹ́ẹ̀ níjọ́ tó bá fẹ́ jáde láyé tí wọ́n bá ń pò ká kú lọ́wọ́. في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون. Ọlọ́run bá ní tí màlẹ́kà bá fẹ́ gbẹ̀mí wọn, àwọn màlẹ́kà wọ́n wá máa sọ fún wọn pé ẹ̀mí tí ń bẹ lára rẹ̀ yìí ó pàṣẹ kẹ́mi náà máa jáde ní tipá ní túláàsì pẹ̀lú ìnira, yóò máa jáde pẹ̀lú agbára tí ó mọ̀ ọmọ ìnira. Wọ́n wá máa sọ fún wípé al-yawma tujzawna adhabal hun, aburú yóò máa jẹ́ tiẹ̀, ìyẹpẹrẹ yóò máa jẹ́ ẹ̀san rẹ̀ lẹ́yìn bó ṣe ń jáde láyé. بما كنتم تقولون على الله غير الحق. بما كنتم تقولون على الله غير الحق. Ọlọ́run ọba ní látara pé ẹ̀ ń parọ́ mọ́lọ́run, ẹ̀ ṣòdodo nípa Ọlọ́run, ẹlọ́run ọba ṣe yín lójíṣẹ́, ẹni Ọlọ́run fìwé ránṣẹ́ sí yín, bẹ́ẹ̀ sì ni òfìwé ránṣẹ́ sí ọ. Látara kó parọ́ mọ́lọ́run kọ́kọ́ jìyà kẹ́yìn ó tó jáde lára rẹ̀. Àti látara ìgbéraga tẹ́ ń ṣe sọ̀rọ̀ Ọlọ́run. Láfilẹ̀ máa wípé ká sọ wípé òjíṣẹ́ Ọlọ́run lè yàn kan, kìí ṣe téèyàn lè pèrè èèyàn. O lè pèrè ààrẹ láàfáà, o lè pèrè ààrẹ wòlíì, o lè pèrè ààrẹ ní àdáyà olùpèpè sójú ọ̀nà Ọlọ́run, o lè pèrè ààrẹ ní ìmáàmù, o tún lè fún ọdí láti sheikh, o lè fi kún. Ṣùgbọ́n kọ̀ wá ní prophet, messenger, rasul, nabi, ahmadiyya. Nítorí ó pẹ́ra rẹ̀ ní dr, professor, mọ̀kúlẹ̀ bẹ́ẹ̀. Kódà kó lè pé kọ́ ọmọ kèyí, kọ́ ọmọ pẹ́ra rẹ̀ lóòrùn kéwù sí wà láì, wọ́n èmú yẹn sí. Òkéwò, wọ́n kò kéwù ní pẹ̀lẹ̀, ó sì wà láì. Àmọ́ májò bá ọdé bí rasul, àwọn ìjọba ń bẹ́ ń bàdàn, rasul ní wọ́n pàwọn olórí wọn. Rasul, bí àwọn ṣáàmà ṣáàmì kan ní rasul, àwọn mìíràn tí wọ́n sílẹ̀. Kẹ́lìmọ̀ rasul èyí ò gbọdọ̀ débẹ̀. Ọlọ́run ọba ní máa ń ṣe àwọn òjíṣẹ́, ó sì nídìí dábùú pé wọ́n bẹ́ẹ̀ pé Ọlọ́run rán òjíṣẹ́ màláíkà sí wọn, àbíkọ́lọ̀ fúnra rẹ̀ máa ń bá wọn sọ̀rọ̀. Ó sì ti pín lórí àlébọ̀ Muhammad sallallahu alaihi wasallam, ìgbàgbọ́ mùsùlùmí nìyẹn. Gbogbo ẹnikẹ́ni tó bá ti nígbàgbọ́ míì tó sépa ìyẹn, abẹ́nìkan ń pera rẹ̀ lójíṣẹ́ Ọlọ́run fún wọn, abẹ́nìkan ń pera rẹ̀ lánàájú Ọlọ́run, abẹ́nìkan sọ pàdúrà kan bẹ bẹ́ẹ̀ bá ṣe àdúrà yẹn dáadáa èyí ó dàbí ìgbọ̀lọ́lọ́pàá. Ọlọ́run bá mi jẹ́ kó yẹ wá wa máa zánà ní kọ́bílẹ̀. Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga, ó fi ìrìnlẹ̀ fún wa wípé gbogbo àwọn ànábì Ọlọ́run, àwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n ṣáájú,
èèyàn ni wọ́n èsì ìṣòbìnrin tẹ́yìn tá a sọ yìí tẹ́ ẹ̀ bá gbà ẹ̀yin pèpè nínú Mẹ́kà tẹ́ ẹ̀ bá gbà tẹ́ ń sọ pé dandanlá kò yẹ ká nẹ́bí Ọlọ́run kó dé èèyàn ṣe báwọn òjíṣẹ́ Ọlọ́run ọba kan ti wá ṣáájú ànẹ́bì tí wọ́n sì mú àwọn ìwé wá ẹ lọ bí wọ́n lè rí. Ọlọ́run bá ní fàṣàlú ẹ lọ béèrè lọ́wọ́ àwọn ahálà díkìrì níbi Ọlọ́run bá ní ìfà sí àwọn ìjọ tó ti ṣáájú ó náà ní àwọn àyẹ̀wò àtàwọn Nasara ẹ̀yin èfè ní Mẹ́kà ẹ lọ bí àwọn Kírísítẹ́nì léèrè ẹ lọ bá àwọn Júù léèrè àwọn ọlọ́pẹ̀ ní ahálà díkìrì níbẹ̀ àwọn tí wọ́n ní ìwé lọ́wọ́ ẹgbẹ́ wọn pé sáwọn ànábì Ọlọ́run ọba tí màlẹ́kà ní wọ́n ní àbálẹ̀ ẹgbọ́n tó sọ fún mi. Fàṣà àlọ́ ahálà díkìrì kọ̀ọ̀tún látàlẹ́kùn. Fàṣà àlọ́ ahálà díkìrì kọ̀ọ̀tún látàlẹ́kùn. Àwọn àfáà wọ́n jẹ́ kó yé wa wípé ó tọ́ nínú Islam in tí ò bá yé ni tó jẹ́ pé mímọ̀ nǹkan yóò sì ṣèyàn láǹfààní nínú ètò ìgbésí ayé èèyàn àti ètò àkíyàmọ́ èèyàn àwọn àfáàmù jáde láti áyà yìí pé ó tọ́ kéèyàn ó béèrè lọ́wọ́ ẹni tó bá mọ̀ kódà kẹ́ni ẹ mẹ́jẹ mùsùlùmí ẹ̀wọ̀n táwọn àfáàmù jáde bẹ́ẹ̀. A rí ọmọ mùsùlùmí tó fi ilé ìwé lẹ̀ ọmọ yunifásitì àwọn èèyàn wá sọ̀rọ̀ rẹ̀ ọmọ yìí kódà ọ̀kan náà àwọn best students ó ní pharmacy lọ́wọ́ ẹni sí lọ́dún náà wọ́n tó kọ̀ sí ó drop out lórí wọn lọ sí àwọn àrí alọ́bá sọ̀rọ̀ kí ló dé ó fẹ́ parí ó ní tó dé kọ́kàn wó sí ọ̀pọ̀lọpọ̀ àwọn lecturers àwọn kékeré náà kéèyàn wá máa gba ìmọ̀ lọ́dọ̀ kékeré kéèyàn fẹ́ sọ wájú Ọlọ́run ẹ wo bí àgbọ́yé pa lórí ó ní bí ẹ̀dọ́ lọ́wọ́ rárá wọn ò lè máa gba ìmọ̀ lọ́dọ̀ kékeré ó lè gba ìmọ̀ lọ́dọ̀ kékeré mo ní ìgbà tó ń lọlé ó fẹsẹ̀ mi lọ lórí onídàá òwúrọ̀ ọkọ̀ ní o bẹ́ẹ̀ lọ́wọ́ dráìbà ní mọ́tò pa pẹ̀lú ayé ìlú sí onídàá sọ́ọ̀mọ́ jẹ búrẹ́dì oníbẹ̀ tó bá kára búrẹ́dì jẹ tó bẹ́ẹ̀ jẹ yọ ṣe ń sùn lóta búrẹ́dì ní àbílà onídàá kí ló dé tó fẹ́ra búrẹ́dì ó ló fẹ́ sàǹfààní kò ń jẹ yìí kí ló dé tó fẹ́ fi gba ìmọ̀ òun fẹ́ kó ṣe òun láǹfààní ní ọlọ́run kì í fi máa tẹ̀lé ẹ̀sìn síbi wọn àláàtì ìmọ̀ òfin máa tẹ̀lé ẹ̀sìn rárá bó ṣe wà ìmọ̀ fámásì tó ń kọ́ ṣe ọjọ́ bí ìmọ̀ ló bí kí sọ́jọ́ bí ìmọ̀ téèyàn kọ́ téèyàn bí kírun ó ní rárá téèyàn bá fẹ́ ṣiṣẹ́ hajj kọlọ̀ yọ èèyàn ọkọ̀ ọ̀bẹ̀ sí topic nínú fámásì tí ó sọ wọ́n ṣe máa ń ṣiṣẹ́ hajj kò sí bẹ́ẹ̀ àwọn tó mọ̀ náà ló gbà lọ́wọ́ wọn akálàṣe òòrí ọmọ kọ́ bá ṣe máa kírun lọ́wọ́ ẹlẹ́bọ torípọ̀ púpọ̀ lọ́kọ̀ ṣùgbọ́n ìmọ̀ fámásì kìí ṣe mẹ̀sìn ṣùgbọ́n ìmọ̀ tó wúlò fún ìlera ara wa ni kò sí láti lè gbà yẹn wà ní kí n kò lẹ́yìn mo wá ní kó dá lọ lágbàá mo ní ọlọ́run ọba ní pàṣẹ wàhálà gbẹ̀kẹ̀rẹ̀ إن كنتم لا تعلمون فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ó wá ń sọ nígbà náà pé wọ́n sá àlùkò àlẹ́ dìkìrì pé àlẹ́ dìkìrì ó lòun náà làwọn àfẹ́sì mo ní àwọn àfọ àwọn ń sọ bẹ́ẹ̀ kristi náà sáni
ìtó bí àyà ní gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ìṣàwọn àfẹ́sì lọ́wọ́ wá nípa tààtù ní àfẹ́sì tọ́lọ́wọ́ sọ pé káwọn èèyàn ó tún lọ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ lójú ayé ànẹ́bì afáwọ́ tó làpá pẹ̀lú àdúgbò ọ̀rọ̀ tó dẹ̀ kà ànẹ́bì yìí ànẹ́bì sọ fún wọn ò gbà ọlọ́wọ́ nílẹ̀ ànẹ́bì sọ fún wọn lọ bí àwọn tó ti wá sáájú tiẹ̀ they are Christians and Jews àwọn ẹlọ́bì àwọn iléèrè tó dá nínú ìwé tí náà ṣe bí mú sáwá ṣe bí sánà ti wá ṣe bí Dáúdù wá ṣe bí Jákọ́bù wá ṣe wọ́n ṣe èèyàn ní nítawọn náà sọ pé èèyàn náà ní Músà èèyàn ní Ísà èèyàn ní Dáúdù èèyàn ní Ábúráhámù kí ló dé tẹ́ wọ́n ń pariwo ní Mùhámádù yìí áyà yìí náà tún jẹ́ evidence fún ọ̀rọ̀ comparative tó tó bẹ bá sọ nínú Al-Qur'an tí wọ́n gbà ẹwọ olúwẹ̀ ọwọ́ nínú ọlọ́pàá bá ní fasáàdù ala dhikri in kuntum la ta'lamuna bil bayyinati waz-zubur fasáàdù ala dhikri in kuntum la ta'lamuna bil bayyinati waz-zubur. Ẹ̀kọ́ tí a kọ́kọ́ jáde ń bẹ̀ ní pé gbogbo tí bá ti jẹ́ ìmọ̀ tó ṣàǹfààní nínú àlámọ̀ ní ìṣẹ̀mí ayé a máa ń gbà ẹ̀sìn òfin mọ́jẹ̀mú kankan sí pé ẹni tó gbúdọ̀ bá lọ́wọ́ rẹ̀ gbúdọ̀ jẹ́ tù ọ̀fẹ́ ẹ̀kọ́ bí wọ́n ṣe ń kanlé wọ́n sì ní kọ̀sẹ́ tó jẹ́ mùsùlùmí tọmọ ilé kan gbogbo orí àwọn ẹni parí náà lè ọlọ́run bá dára pé ọkùnṣẹ́ kápẹ́ àìmọ̀kan ní ọ̀pá Islam òfin ẹ ṣe òfin Islam ṣe condition lórí àwọn nǹkan bẹ́ẹ̀ ó fẹ́ kẹ́kọ̀ọ́ ó fẹ́ lọ kẹ́kọ̀ọ́ nípa medicine gbogbo lecturers kọ́dẹ̀ àwọn tí ò làkọ́lọ̀ wà ó sì mọ kọ́ọ̀sì yẹn débi pé àlejò bẹ́ẹ̀ wò ọwọ́ àjọba ti déwájú rẹ̀ ní kàmá bí ẹ̀rù olóògùn ìlú akọ olóògùn rẹ̀ sì mọ́ kàkà èyí tí wọ́n fẹ́ kú ní kó àìmọ́ ọlọ́run tiẹ̀ má bàa ṣe ẹ̀sìn ọ̀tá gbogbo àwọn nǹkan yẹn kí ló dé ní Saudi lọ́rọ̀ọ̀sì ṣe bá wọn doctors tí wọ́n ṣe mùsùlùmí tẹ̀lé Saudi gbà kán wá ṣiṣẹ́ àwọn nurses tí wọ́n ṣe mùsùlùmí tẹ̀lé Saudi gbà kán wá ṣiṣẹ́ tó onímọ̀ táwọn yìí Saudi ti mọ̀ wípé a ní ìdí àǹfààní ayé lára yín ẹ̀yìn wá kọ́ wa lẹ́sìn wa ṣùgbọ́n ẹni kò káàkà sí ìjẹ́ mọ̀ yẹn a sì fún lówó kí ọmọ yẹn tó gbà gbogbo padà wàhálà pọ̀ ṣolóbi lẹ́gbẹ̀dà bá láwọn ọmọ tẹ́m̀bẹ̀ nílé ìwé gíga ẹjá tún máa mọ́ nítọ́ wọn kódà tó bá ti di pé ìpàdé ẹ̀sìn yẹn ti fẹ́ pọ̀ ká tún máa pàkíyèsí wọn lóbi lẹ́gbẹ̀ ó dáa pọ̀ kí mọ̀ pọ̀ ju gàràngàrà ẹ̀sìn lọ ẹlòmí gàràngàrà ni kò sí mà ìmọ̀ máa ń rẹgúléètì gàràngàrà ìjọ́dọ̀ ń bẹ ṣùgbọ́n tí mọ̀ bá bá rìn ìmọ̀ máa ń rẹgúléètì youthful exuberance láre ìgbà mọ̀lẹ́gbẹ́ sọ́rọ̀ ọ̀pá mà lọ ṣùgbọ́n tí ò bá ti símọ̀ gàràngàrà pọ̀ ẹlòmí lè dé ní ìṣòro ẹ̀lọ́pá ti lè lè sọ́wọ́ náà ẹ̀mbá bùká yóò wọ́n náà òun kọ̀lẹ̀ gbogbo àwọn tó wọ́pẹ́ tó bùká wọ́n náà lánàá ẹlòmí ìdánwò jẹ́ ìṣòro ẹwà bí ẹgbẹ́ lánàá ẹmọ̀ sọ́bà yóò ní ọ̀rọ̀ lẹ́wù kọjá ìmọ̀ èyí padà láyé tẹ́yàn bá ń fi ìmọ̀ sọ̀rọ̀ bó o ṣe sọ lánàá náà lọ́ sọlé ṣùgbọ́n tó bá ti jẹ́ emotion gànàgànàgànàgànà bó bá ti ń kíyèsí rẹ̀ lára ọmọ yá máa jẹ́ kí ìmọ̀ máa tẹ̀ sí ìmọ̀ ọlọ́run kó bá ṣe dára fáwọn àfọ́ àwọn ọlọ́run kó bá yọ́ ní sínú ọkọ́ bá forí kì wọ́n bá bá ti fẹ́ máa ṣe gànàgànà wọ́n wà máa ní ẹ̀sà mọ̀ fún kí ewúlẹ̀ àwọn òbí sọ̀tọ̀ báyìí torí pé pàmí àwọn ọmọ rò pé a rí àwọn nǹkan kan táwọn ò rí nígbà náà gbà ó ń wẹ nínú àdísì báyìí ní olùgbọ́ àwọn ti gbọ́ ẹ̀sà mọ̀ fún kí ewúlẹ̀ bàbá mójútó ní ká múlé tí ọ̀dẹ̀ á múlé àpàdà èyí tàà sì fọwọ́ kékeré mú tó yẹ kọ́ yẹ ká múlé
bàbá dáwọ́ kí ó ló yóò padà yé wa ẹ̀sà mọ̀ nílò kéwú ṣùgbọ́n kí ẹwà lóòrùn ṣe ìpáyé ẹ̀sìn gànàgànà kò kéwú kò nímọ̀ ní tí ó bàjẹ́ ó pọ̀ jù ní oṣù ìbí mi tó lẹ́gbẹ́ nínú ta mú jáde nínú fásitì ahàlẹ̀ dìkì àwọn ahàlẹ̀ dìkì tọ́lọ̀ ń sọ ń bẹ̀rẹ̀ wọ́n ṣe nígbà náà ìtànẹ́bí rẹ̀ fẹ́ fi rinlẹ̀ tọ́lọ́ ń fẹ́ kánẹ́bí òfin ilẹ̀ ń bẹ̀ ní pé èmi nìkan kọ́ ni èèyàn nínú gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run tó ti ṣáájú bọ́rọ̀ tèmi ò bá yé ní ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tọ́lọ̀ rán Mùsá sí ó sì mọ̀lẹ́kà ní Mùsá ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tọ́lọ̀ rán Ìsá sí mọ̀lẹ́kà ní Ìsá ni kò sí tí wọ́n sọ pé èèyàn náà tó tọ́ bá ti lè sọ pé èèyàn yẹn wọ́n ti kọ̀ǹfàmù ìtànẹ́bí sọ náà ó jẹ́ kó yé wa wípé gbogbo ìmọ̀ tó ń ran ìmọ̀ wa lọ́wọ́ gbogbo ìmọ̀ tó lè fún wa lọ́wọ́ lérí dáadáa ìṣẹ̀mí ayé táàfin títọ́ lọ́run ṣe Islam òfin condition Islam òfin ọwọ́ ẹnikẹ́ni láti lè bá lókùrúgbà tí ó bá ti ṣàǹfààní ìyẹn ọ̀kan nínú kata arímújáde ń bẹ ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ ta arímújáde ń bẹ ó náà ní pé bí túrùkì àtàálùmí wà tààlìm su'al ahlil ilm nínú ọ̀nà téèyàn fi máa kẹ́kọ̀ọ́ téèyàn fi máa ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ọ̀nà kan ní ìmọ̀ béèrè nínú education lábẹ́ methods of teaching àwọn oríṣiríṣi ọ̀nà tá a fi máa ń kẹ́kọ̀ọ́ ọ̀kan nínú ẹ̀mí ìbéèrè àti ìdáhùn ẹ̀rì pé olùkọ́ ó lè wọnú kíláàsì ó fẹ́ ìmọ̀ ó fẹ́ mọ̀ bóyá ń tó ń kọ yí evaluation nìyẹn àtàkùwé bóyá tí mo kọ ẹ̀yin ọmọ lánàá tó bá yẹ yí yóò àmọ́ béèrè akọ́ nǹkan kan lánàá alókúsọ́nà mélòó ọmọ mi ò lùwé ọ̀nà méjì ara ìwọ ọ̀nà mẹ́ta ìwọ gbà in tó ń ṣe yẹn ó tún kọ́ wọn ẹni tó gbé lọ́nà méjì ẹni tó gbé lọ́nà mẹ́ta tí wọ́n ló gbà ẹni tó gbé lọ́nà méjì tí màá fi ọ̀nà méjì nìyẹn ọ̀nà mẹ́ta ni ọ̀nà kan nìyẹn ìgbà míì tí wọ́n máa ń bẹ ẹ̀kọ́ tá àti ìkọ́ àwọn ọmọ àìkọ́ wọn rárá á tún wá lo ọ̀nà ìbéèrè àti ìdáhùn láti lè kọ́ wọn a fẹ́ establish previous knowledge tí ń bẹ lára wọn previous knowledge ní ọlá ń pè ní al-ma'lumatu sabiqa tó wà lára àwọn ọmọ yẹn èèyàn fẹ́ kọ́ wọn nípa family lápòjú orí social studies èèyàn wá wọlé wípé ìwọ iṣẹ́ wo ìlànà ẹ̀sìn tó ní bàbá bẹ́ẹ̀ ni mọ́mí ẹ̀kọ́ wọn wà tó lẹ́gbọ̀n bẹ́ẹ̀ ni mo lẹ́gbọ̀n mo lábúrò níbo dájọ ń gbé ibi kan náà ní wájọ ń gbé ìwọ ń kọ́ kí ní kan nǹkan pè ní family ẹ̀rí pé kí ni yóò yìí wọn àwọn gan-an sọ fúnra wọn ìmọ̀ béèrè ọ̀nà kan gbòógì ni láti lè fi kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ àti láti lè fi kọ́ ẹ̀ ọ̀nà tí èèyàn fi máa ń kẹ́kọ̀ọ́ ní tí ò bá yé èèyàn pé ìbéèrè kò sí nínú ìtìjú kí nǹkan má yé èèyàn tó wá dákẹ́ àwọn ọmọ mi máa ń bẹ̀bẹ̀ kí ni ò ní yé wọn ṣùgbọ́n ẹ̀rọ máa bà wọ́n wọn ò ní lè béèrè fún gbogbo ẹni tó bá wá jẹ́ olùkọ́ dáadáa torí pé olùkọ́ dáadáa sọ wọ́n láyé sí àwọn èèyàn ń gbaṣẹ́ teaching nítorí pé wo ọ̀nà míì níjọ́ tó bá rí ọ̀nà míì kò ní kọ́ ẹ̀lẹ́kọ̀ọ́ má ṣùgbọ́n àwọn èèyàn kan bẹ wọ́n rí míì ẹ̀kọ́ yẹn wọ́n ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ with passion wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ àwọn èèyàn kan bẹ bí wo orí èèyàn kọ́ lẹ́kọ̀ọ́ wọ́n sì àwọn ìrẹsì kan bẹ láwọn àjò kan tí wọ́n bá strike ẹ máa gbọ́ àwọn professor kan sí àwọn òṣèlú ìdáhùn ẹ máa bọ̀ aṣọ fíṣà wọn tí wọn ò bá rí èèyàn kọ́ lójúmọ́ wọ́n ní kọ́dà kíjọba pápá lórí wọn ò ní máa kọ́ bó sì yẹ kó lọ àwọn olùkọ́ wọ́n máa wo àwọn ọmọ tí wọ́n kọ́ pé ọmọ yìí ẹ̀rù ló gbà tí
tí ò fi béèrè. Irú àwọn ọmọ bẹ́ẹ̀ ó ní bí olùkọ́ ṣe máa ń handle irú àwọn ọmọ bẹ́ẹ̀ lábẹ́ ń tán pè ní al-furuqul fardiyya, individual differences. Ó ní wọ́n pè nínú education al-furuqul fardiyya, ọmọ yìí ó mọ̀ ṣùgbọ́n tẹ́ bá ní ó sọ bẹ́ẹ̀ ìpínlẹ̀ 2+2 olùkọ́ ìsọ́bà lójú àwọn tó kù kì í jẹ́ ṣe pé kò mọ̀ tólùkọ́ yóò bá sílẹ̀ tí wọ́n bá bí yóò bá, ṣùgbọ́n olùkọ́ gbọ́dọ̀ kíyèsí ọmọ ẹ pé àyà rẹ̀ ń já ní, ó ní olùkọ́ ó ṣe áńdúrú ọmọ bẹ́ẹ̀. Gbogbo àwọn nǹkan wọ̀nyí pátá ń bẹ nínú ìmọ̀ Al-Qur'an. Èèyàn a máa kẹ́kọ̀ọ́ látara ìbéèrè. Wọ́n béèrè lọ́wọ́ Abu Abdullah ibn Abbas radiyallahu anhuma, wọ́n ní bima asabta hadha ìmọ̀ rẹ̀ tó pọ̀ ní ìgbò òun ṣe nímọ̀ tó báyìí. Ó ní béèrè yìí, bá ti rí nǹkan tí ó yé ní àbẹ́rẹ̀. Tí bá ti rí nǹkan tí ó yé ní àbẹ́rẹ̀, ó ní bí màá ṣe lé kó sí. Ìgbà míì wá máa ń bẹ èèyàn máa ń ní ọmọ tí ó wà inquisitive. Tó bá gbẹ́sẹ̀ rẹ̀ dájú, kí ló dé tẹ́ fún gbọ́ bàtẹ́lẹ̀ tẹ́ wọlé? Yọ́pọ̀ yẹ. Ìsì tó yọ́pọ̀ ya ẹ̀ ní kò sọ. Ìyẹ́ ẹ̀ ní ọmọ akọ̀ lè tó. Irú àwọn ọmọ bẹ́ẹ̀ nínú ọmọ orí wípé ẹ̀bùn kan ń bẹ lára ẹ̀. Tó bá ní sọ, ó ti mú ilẹ̀. Nígbàjẹ́ nìkan bá wá ṣe nǹkan tó yàtọ̀ sí ẹyọ́ lè ṣe báyìí torí pé dájì ló sọ fún mi pé ìdíkà gbọ́dọ̀ ọmọ ìṣẹ́lẹ̀. Ìmọ̀ ẹ̀yẹ ó lè bọ́kọ̀ ọmọ kíláàsì. Ṣùgbọ́n nínú ìṣẹ́ tí wọ́n gbà ní ọkàn ránkò rí gbàgbé ọgbà jẹ́ ọmọdé ìbéèrè. Kí ló ní kò fi béèrè? Nígbàgbà anẹ́sọ̀lá àríwá ayọ̀sán, anẹ́tọ́wà ń dòkó, anẹ́tọ́wà béèrè béèrè. Ọ̀kan náà àwọn sọ̀hábà Abdullahi ibn Umar ó kéré ó wà ń bẹ̀. Gbogbo béèrè yẹn bí wọ́n tí wọ́n ń béèrè kò sí àmì kankan tó gbà á. Abdullahi ibn Umar ó wá ń sọ pé mo sì mọ̀ béèrè ṣùgbọ́n ìlú gbà omi èdè sọ́nà. Ó sọ ní ìọ̀rọ̀ ọmọdé wọ́n ní tó wáyé kó wọ́n lọ mọ́ sọ ní ọ̀tọ́ náà àgbàlagbà wà ń dòkó. Ọmọ mi ń bẹ láti kékeré ìbéèrè tí àgbàlagbà ò lè béèrè ló béèrè. Ọmọ ọ̀gá ọmọ yìí ṣe ṣe pé nǹkan bẹ tó ti kankan lára rẹ̀ bọ́lá ń ṣe dá ọpọlọ ti ẹ̀yẹ. Ẹ wá ràn lọ́wọ́ láti bá develop talent lọ́wọ́. Torí pé iṣẹ́ olùkọ́ kò mọ lórí bí àkọ́kọ́ mọ nínú kíláàsì nìkan. Orílẹ̀-èdè wa tí ò dáa ni kò yẹ kí olùkọ́ ó tún wọn kankan. Òwúrọ̀ níṣẹ́ ni gẹ́gẹ́ bí lórí èdè ìdá olùkọ́ kí tó ń dọ̀pẹ́ sọ̀rọ̀ pé àdánwò dé ní tó ń lọ gba àgbà ṣe ó tún ń dọ́gbọ́n sọ̀rọ̀ nírọ̀lẹ́ ìgbà wo náà padà sí lóòtù ó lè wà kíláàsì ní ìkọ́ ọmọ lọ́gbé òkè àrò sọ́rì ní tí ó mọ̀ pé torí wípé iṣẹ́ tó fẹ́ ṣe olùkọ́ yóò teach yóò impart knowledge ó fẹ́ fi ìmọ̀ sọ́mọ lára ọ̀kan nìyẹn. Bákan náà identification of ìtọ́lọ̀ ń fi sára ọmọ talent àtàrúfù ala al-mawhiba tó ń bẹ lára ọmọ yóò olùkọ́ gbọ́dọ̀ mọ̀. A teacher is a psychologist. Olùkọ́ psychologist tó bá ti wọ kíláàsì olùkọ́ gidi ògbúdọ̀ lọ́wọ́ ọgbọ̀ kíláàsì yóò gbọ́ ọgbọ̀ yóò sì mọ bí tó ní kálukú máa ń jókòó sí tó bá ti wọ kíláàsì tó bá ti wọ kíláàsì bá ti lágbájá ń kọ́ bó ló ṣe mọ̀ yóò mọ̀. Ṣùgbọ́n gbogbo ẹ̀ ò sí mọ́ ẹni tó jẹ́ olórí ilé ẹ̀kọ́ yóò á máa béèrè pé títà ṣé gbogbo àwọn kíláàsì yìí náà wà bẹ́ẹ̀ ni gbogbo náà wà lágbájá ń kọ́ ẹ̀sìn ìṣẹ́ ọlọ́run ìṣàkíyèsí ìyàwó tèbí tuntun. Gbogbo òyìn ò sí máa ń dáàmà sáìrì ẹjọ́ ìgbàwó mọ́ sí sálárì eré èyàn lẹ́gbẹ̀ẹ́ ìta. Ṣùgbọ́n àwọn olùkọ́ àkọ́kọ́ gbogbo wa ń bàtà wà ń primary school mọ́mí
làwọn bá àwọn tó ń kọ́ wa wọn ò mú wa ní ọmọ akẹ́kọ̀ọ́ wọ́n mú wa lọ́mọ múmú lọ́mọ ní wọ́n identify talent tọ́lọ̀ ń fọ́mọ kọ̀ọ̀kan lẹ́yìn ìgbà yẹn wọ́n tún wá develop talent yẹn ibi tọ́lọ̀ ìlú ìṣòro mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n teach identification talent wọ́n tún develop talent gbogbo èyí ò sí mọ́ ìdí nìyẹn tó jẹ́ pẹ́ta bá wá wọnú ẹ̀kọ́ Islam gbogbo ẹ̀ ń bẹ́ẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam àdísì owó máa ń kà ẹni ṣùgbọ́n àyè sábà ṣàkíyèsí pé àwọn ẹ̀kọ́ tó pọ̀ ó wà lára Ànábì Muhammad sallallahu gbogbo àwọn nǹkan yẹn tá a bá tí wọ́n ń kà tí wọ́n bá wá ń sọ nínú ìmọ̀ tayé àwọn ọmọ rẹ̀ pé ilé ẹ̀ ń sọ ibẹ̀ Ànábì ti sọ wà Ànábì ti sọ nípa educational psychology èyí tẹ̀ ń sọ ìyá ti kà nínú òkè ó ti wà ní àdísì Ànábì sallallahu alaihi ó ti wà ń bẹ̀ Ànábì jókòó níjọba ọkùnrin kan wá àdísì ẹlẹ́ẹ̀kejì nínú àgbáyé náà wáyà ó wọ́sọ fífún ṣẹ̀dídú ṣàwádìí sáà láàrùrọ̀ alẹ́ afẹ́rùsáà wà láyé àrífẹ́ omi máa arákùnrin náà dé aṣọ rẹ̀ tuntun níní irú orí rẹ̀ dúdú kirikiri a kò rí àmì ìrìn àjò lára rẹ̀ hátà jalasa ila nabi sallallahu alaihi wasallam wa asmada al-qibatayn ila rukbatayn wa wada'a kaffayhi ala fakhidayhi ẹwẹ̀ bí arákùnrin náà ṣe ń bọ̀ ibi táwọn ẹ̀lú ìjókòó sí ó lọ jókòó níwájú Ànábì sallallahu alaihi wasallam ó fi orúnkún rẹ̀ kan wọ́n fún Ànábì ó wá gbé ọwọ́ rẹ̀ méjèèjì lé orí itan rẹ̀ báyìí ó dúró níwájú Ànábì àní ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ ẹni tó wá níjọ́ yẹn Ànábì ò mọ̀ kò sẹ́ni kẹta tó mọ̀ nínú àwọn sàábé Ànábì wà nínú ọ̀rọ̀ Ànábì wà níjòkó òun wà nínú ọ̀rọ̀ ó wá sílẹ̀ láti gbẹ́ ẹ̀kọ́ èyí dúró ní olùkọ́ ẹ̀ lórí nínú súnà òyí ọ láti ìjọba ìyàtọ̀ ń bẹ láàrin ìmọ̀ àti gàràgàrà Málákù Jìbìrí òun ló wá níjọ́ ó wá sílẹ̀ dúró níwájú àmì ìṣòro ó kọ ọwọ́ rẹ̀ méjèèjì báyìí ó kọ lórí itan rẹ̀ ọ̀tọ̀ ní bí èèyàn ṣe máa dúró níwájú olùkọ́ ó dúró níwájú olùkọ́ rẹ̀ ó stand akimbo bí àṣàwọn ilé kéèyàn fọwọ́ dẹ́gbẹ̀ báyìí wọ́n ló stand akimbo àkílódé mò ń bí náà ní ipò lẹ́kọ̀ọ́ èyí dúró bá gbogbo àwọn nǹkan yẹn lánàá a máa jìyà sí ilé kéwò sí yẹn mọ́ ọ̀tọ̀ ló jìyà sí bó ṣe dúró níwájú àfà ọ̀tọ̀ ló jìyà sí bó ṣe jẹun ọ̀tọ̀ ló jìyà sí bó ṣe sọ̀rọ̀ ọ̀tọ̀ ló jìyà sí wípé ìwà àkàfà wà lóde ọmọ owó ojú àfà tó bá ń sọ̀rọ̀ ọ̀ràn ni ìjìyà ni tẹ́ bá padà délé abáyìtẹ̀ láwọn àfà lọ́sọ́dẹ gbogbo ọmọ oníkálukú ọmọ wà bí tí ó dúró sí tó fi lè máa wo ojú àfà ọ̀rọ̀ kọ̀ wá sọ̀rọ̀ pé àrí bíbó sí kò tó ìjọba àfà kọ bá sẹ̀yìn agbó ó sàmì sọ pé ojú ìwà àtàfà yóò mọ̀ sí yóò mọ̀ sí mẹ́ jẹmọ́ àti ní ẹfẹ́ fàyọ́ mẹ́ tó bá ti wo ojú yẹn àsìkò láàpá fẹ́ ìdè ẹ ti mà ibi dákó bàtà sí ẹ ti lọ kó ẹ ti kó pàdé wọn àti pé bẹ́ẹ̀ nígbà lẹ́kọ́ bàtà lọ́wọ́ àsìkò tí wọ́n fẹ́ lọ fún sáré tẹ bá ti wo ojú wọn ẹ bàbá bẹ́ẹ̀ jù èyí ò sí mọ́ àbọ́wà ẹlẹ́bí wà rẹ̀ rẹ̀ ayé ti lájú ìyẹn wọn lọ́ọ̀yìn bó ṣe wà láyé àmì ọmọ ọ̀kan náà àwọn sọ̀rọ̀ àbà ó ní mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ àmẹ́bí àfọ́ àwọn ọmọ olùkọ́ bẹ̀rẹ̀ ó ní mi wà mọ bí ìṣe béèrè mo sáà ń sọ àsìkò láti bí rí ọ̀tọ̀ tí ní kúmọ̀ ọ̀tọ̀ lélẹ̀ ọ̀tọ̀ ní sàbẹ́lẹ̀ ìdúnmọ̀ sọ̀rọ̀ ó ní mo sáà ń sọ gbà tí mi ní fẹ́ béèrè máa sáà sọ ànábì pé kó mọ̀ dàbí ẹni tó mo kó nira bá ó wá di dọ́kà ànábì fẹ́ lọ gbẹ̀sẹ̀ ó fẹ́ lọ kó sáré mo wá bá gbé nǹkan bí àgbé mo bá gbé lọ́wọ́ àsìkò mi ní àti ẹ̀wá jọjọ mo wá bí àwọn níbi kí ni ìbéèrè tó béèrè jọ náà ó béèrè bí ìrẹ́ ànábì
man ahabbu an-nas ilayk tàbí tàbí nítorí bẹ̀rẹ̀ wà lọ́jọ́ ó rò pé ìwọ̀n ò lè béèrè ẹ̀mí gbangba gbogbo àwọn ẹ̀kọ́ wọn èyí ó ń bẹ lára àwọn sàábẹ̀ Malaku Jibril òdó lànàbì lórí tó ti kó làáfà ànàbì ṣùgbọ́n wíwá tó bá níjọ́ yẹn ìwà ọmọ kéwù olówá òdó lọ́jọ́ àríṣọ́ wọ́n béèrè nípa ìgbàgbọ́ nípa iman nípa Islam títí tó fi parí ìbéèrè ìgbà tó parí ìbéèrè tó wá pẹ́ ànàbì wá ń béèrè pé àtẹ́dìrì ya Umar àtẹ́dìrì mẹ́lìsà ìjọ ọmọ ẹni tó ń béèrè àti àwọn ọmọ ọ̀tọ́ wọn Allahu wa rasuluhu ànàbì innahu Jibril ẹni tó wà ń Malaku Jibril àtàkùn nínú ìwáyà ní ìlú yíwà mẹ́ àtàkùn lè yóò àlìmà fún dèrò nínú ìwáyà ní àtàkùn yóò àlìmà fún dèrò in tó torí ẹ̀wà ní pé àtàkùn yóò àlìmà fún dínà kú ó wá kọ́ nílẹ̀ kọ́ láwọn afá láti ìsìnkú gbogbo ló ṣẹlẹ̀ nínú àdíṣe pátá ẹ̀kọ́ ni bó ṣe dúró níwájú ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀kọ́ ni tíyàn bá fẹ́ gba ìmọ̀ èyí dúró lé àwọn àjò bí ẹ̀jẹ̀ gbà yìí then Malaku Jibril ó ń béèrè ni a jẹ́ pé nígbà ní nínú ọ̀nà tíyàn fi kẹ́kọ̀ọ́ àbọ̀nà tíyàn fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ó lè jẹ́ two question answer ìyẹn lè kọ́ ẹ̀yẹ lẹ́kọ̀ọ́ torí pé Jibril alayhi salatu wa salam gbogbo tí ń béèrè yẹn ó mọ̀ ṣùgbọ́n nítorí ẹ̀ ni olóbi béèrè ìgbà mí ń bẹ nǹkan ní èèyàn mọ̀ èyí wà máa béèrè ẹ̀ kí àwọn tí ò mọ̀ kí wọ́n lè mọ̀ nínú àwọn ọ̀nà tí èèyàn tí wọ́n fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ òun nìyẹn àbí ilé èèyàn ò tiẹ̀ mọ̀ rárá kéèyàn béèrè rẹ̀ kan ṣàlùfẹ́ tòjú ìyẹn tó jẹ́ gbogbo àwọn ẹ̀kọ́ yìí a ti kọ́ nínú Al-Qur'an a ti kọ́ nínú Súnnà nínú àwọn ọ̀nà tá a fi máa kẹ́kọ̀ọ́ ìbéèrè àti dáhùn ó jẹ́ kan lọ́lọ́wọ́ bá fi ní fas'alu ahla dhikri in kuntum la ta'lamun fas'alu ahla dhikri in kuntum la ta'lamun ọlọ́wọ́ bá ní fas'alu ahla dhikri tí ẹ bá ń ṣe iyèméjì lẹ́yìn wípé ẹ̀dá bí i ti nílà nẹ́bì tẹ́ ẹ̀ bá gbà ẹ lọ bí ìlọ́wọ́ àwọn tó ti wá sáájú rẹ̀ tọ́rọ̀ ò bá yẹ ní ẹ lọ bí àwọn tó ti wá sáájú ànẹ́bì àwọn ni ó lè ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ fún ilé ìgbà àwọn ànẹ́bì ọlọ́run tó ti wá sáájú èèyàn ni wọ́n kìí ṣe màláíkà bákan náà wà zúrù azúrù níbi jámù zabúrù bí máa na àlùkútù àwọn ìwé òun ló ń jẹ́ zúrù àwọn tí wọ́n nímọ̀ nípa àwọn ìwé tó ti ṣáájú wọ́n lè ṣàlàyé fún yín pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam èèyàn ní gẹ́gẹ́ báwọn òwúrúṣẹ́ tó ṣáájú gẹ́gẹ́ báwọn náà gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ èèyàn. إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. Ọlọ́run ọba ó tọ́ka sáwọn Ahlul Kitab níbi àmọ́ báyà yìí ṣe rí náà a tún lè lò lásìkò táwà yìí láti lè fi tọ́ka sí àwọn onímọ̀ láàrin àwọn mùsùlùmí náà ẹ̀rù pàwọn afá máa ń sọ ní nǹkan kan ọ̀fẹ́ yìí pàṣẹ ẹni alẹ̀ dékèrè ẹlọ́gbọ́n àwọn afá torí pé áhàlù díkìrì ọlọ́run ọba tó mọ̀ ọ̀rọ̀ sọ ni tọ́lọ́ ń bá fẹ́ mú ọ̀rọ̀ statement kan wá ní blanket form in blanket form tọ́lọ́ ń bá fẹ́ mú ọ̀rọ̀ kan wá lọ́nà tó ṣe wípé ìtumọ̀ míì náà tó lè wọnú ẹ̀ lọ́jọ́ iwájú ó ní bọ́lọ̀ tó máa ń sọ ọlọ́run bọ̀ sọ pé pásíàdú
ahlal kitab ọlọ́run sọ bẹ́ẹ̀ ó ní ahlal dhikr nígbà yẹn àwọn tó ń jẹ́ ahlul dhikr ó kó àwọn ahlul kitab ó kó wọn sínú ṣùgbọ́n lásìkò táwa wà àwọn ahlul dhikr àwọn náà ní olùmọ̀ ẹ̀sìn wa àwọn àpá olófàá tí àpá wa Abdurrahman bin Nasir as-Sa'idi nínú tẹ̀síìrì tí wọ́n ní wasalu ahla dhikri ìgbà tí àyà yìí sọ̀kalẹ̀ ọlọ́run bá ń rìn fáà sáwọn Yahudi àti Nasara torí pé nígbà yẹn àwọn ahlu dhikri tí ìwé ìbẹ lọ́wọ́ wọn ṣáájú káàkiri tó dé ṣùgbọ́n lásìkò táwa wà yìí Al-Qur'an ti tó ó sì ti nọlifáì gbogbo àwọn ìwé kò sí tábẹ́ sọ́ńbẹ̀ tó lòdò tó ti sínú Al-Qur'an lórí wá gẹ́gẹ́ pàṣẹ lóhùn ara dèkè bọ́ bá fẹ́ wá béèrè nǹkan kan tí ó yé wọ inú Al-Qur'an ló ti béèrè ọ̀dọ̀ àwọn tó nímọ̀ nípa Qur'an ká ti béèrè àfọ Abdurrahman bin Nasir as-Sa'idi nínú tafsir tiwọn wọn ni wà afdalu ahli dhikr ahlu hadha al-Qur'an al-azim àwọn Yahudi àti Nasara ahlu dhikr náà ni wọ́n tọ́lọ ní kí wọ́n bí wọ́n ṣùgbọ́n lásìkò tá a wà yìí àwọn tẹ́lẹ̀tọ́ sí jù lọ kápò wọn ní ahlu dhikr àwọn náà làwọn tí wọ́n nímọ̀ nípa al-Qur'an tó bá ti jẹ́ pé lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa ló fẹ́ béèrè Qur'an ní kó béèrè àwọn tó nímọ̀ nípa rẹ̀ ní kó bí fa innahum ahlu dhikri ala al-haqiqa àwọn tó nímọ̀ nípa ìmọ̀ ẹ̀sìn Islam àwọn gangan ni olùsíni létí nítòdodo wà áwòlà min ghayrihim bi hadha al-ism àwọn náà sì lẹ́tọ̀ọ́ sórúkọ yìí ju ẹlòmíì lọ táwọn Yahudi àti Nasara bá ń jẹ nígbà yẹn lásìkò sí àwọn àbọ̀ olùmọ̀ ẹ̀sìn Islam ni wọ́n lẹ́tọ̀ọ́ sí jùlọ tẹ̀m̀bíwù yìí ó wá látọ̀dọ̀ àbọ̀ Abdurrahman bin Nasir as-Sa'idi nínú tafsir tí wọn ọ̀rọ̀ méjèèjì yìí wá ṣe papọ̀ gbogbo bàtà bá ti fẹ́ béèrè tí ò yé wa nínú ẹ̀sìn wa báíbù bọ́lá lọ gbé wò Al-Qur'an àti súnà òun lọ wò àmọ́ Al-Qur'an tó bá sọ nǹkan tó sì jẹ́ pé nínú ìwé ọwọ́ ọmọ náà bó ṣe rí náà nìyẹn a lè sọ wípé ẹ̀yin náà wo ìwé ọwọ́ tí náà sójà tó ti dá sọ a lè lòyún náà gbogbo ẹ̀ náà ááyà yìí ṣiṣẹ́ fún abala kìíní abala kejì àmọ́ gbogbo ohun tó bá jọ mọ́ pa fẹ́ sin lọ gbogbo ohun tó jọ mọ́ fẹ́ ẹ̀sìn wa Kùránì ní ká wò Súnà Ànábì ní ká wò àmọ́ in tó wà establish lọ́dọ̀ ti wa táwọn ní ẹlẹ́sìn ní ìtakò wá lérí ẹ̀ táwọn wo ìwé ọwọ́ tí wọn náà tó yẹ pé tá à ń sọ yẹn ló ń bẹ́ẹ̀ tá a bá wá sọ tiwa tán àwọn aṣọ ẹ̀yìn náà ti lọ wo orí nǹkan báyìí ẹsẹ̀ báyìí nínú ìwé tí náà torí bá sọ náà ló wà nínú ọba ìyẹ̀wò wò rí pé bọ́lọ̀ bá nílò bọ́lọ̀ bá sì nílò tọ̀ àwa ti ṣe ìkọ́ mọ́tò ìgbà bá a ṣe lò ní kí wá ṣe wípé ẹgbẹ́ ṣe nǹkan kan nínú Islam ẹ rí wípé ibi tó dé kí n yà síbẹ̀ àwọn ìjọ ọlọ́mọ díẹ̀ tí ẹ bá sọ wípé Ànábì Ìsá ọmọ Maryam Ọlọ́run bá ti gbé lọ sí sánmà yóò padà wá lọ́wọ́ kẹyìn ayé yóò padà wá kú ikú ti gbogbo èyí àwọn ó sọ wípé Ànábì Ìsá ọmọ Maryam ti kú ṣùgbọ́n padà bọ̀ ẹgbà kó ti kú ẹsì ló ń padà bọ̀ wọ́n ò ní padà bọ̀ wá rẹ̀ yẹn àwọ̀ míì ni ó gbé wá àwọ̀ tí ó padà gbé wá yẹn àwọ̀ yóò wà manifested lára Ghulam Ahmad nítorí pé tá a bá lọ wo ìwé Jòhánù àbíkẹ́ni kó wà wọ́n nítorí pé ìgbà tí àwọn èèyàn Jòhánù ló padà wá wọ́n rò pé ní ìmọ̀ ìlú òun pẹ́ wọ́n sọ pé ẹni báyìí ni wọ́n ń retí kí nìkan ló wá padà wá tó látara inú ló lọ fi establish odidi ìgbàgbọ́ nínú ẹ̀sìn Islam èèyàn là ń sọ wípé a lè establish creed faith nínú Islam kó àyè tó báyìí kù lámàdé pàṣẹ àmọ́ tí ń bẹ lọ́dọ̀ wa tó dá wa lójú tá a sọ tí wọn ò gbọ́ tí n tó sì jọ bẹ́ẹ̀ tí ń bẹ lọ́wọ́ alẹ́kàkíyèsí wọn nítorí ibi tá a ti lè lò nìyẹn tó látara àdé eléyìí irú àwọn ìgbàgbọ́ wọ̀nyí
wọ́n ń pe ìgbàgbọ́ yẹn ní tanasukhul arwah, reincarnation. Ọ̀nà Islam lòdì sí kágbà wípé tẹ́nìkan bá ti kú ẹ̀mí rẹ̀ tún lè padà wá ní ẹranko, ẹ̀mí rẹ̀ tún lè padà wá ní ajá, ẹ̀mí rẹ̀ tún lè padà wá lẹ́ṣin, ẹ̀mí rẹ̀ tún lè padà wá lẹ́yẹ tó tún padà wá. Nínú àwọn ẹ̀sìn ilmul adiyan, ìmọ̀ nípa comparative religion láyé lé ní gbogbo tí ń jẹ́ ẹ̀sìn, àwọn ìgbàgbọ́ kan ń bẹ kágbà wípé àwọn èèyàn bá a ṣe ń kú yẹn àìnìkan náà ló ń tún padà wá. Abala kan nìyẹn nínú àwọn ìgbàgbọ́ lóbi jẹ́ pé ẹ̀yin tẹ́ bá ń ṣe Islamic studies ní ìlọ ẹ̀sìn comparative religion náà ẹ máa ṣe torí pé sí yẹn kẹmọ́ rò pé Islam nìkan tó sẹ́ni kàjú ẹ̀sìn pọ̀. Àwọn ìgbàgbọ́ kan ń bẹ táwọn gbà wípé gbogbo abájọ wà láyé ìwọ tó wáyé ti wáyé bàbá rẹ̀ ń lo tó wà represent fún abájọ ẹwọ gímú ẹ̀. Èyí tó bí Ìyábọ̀dé, Yéjídé, Babátúndé èyí tó bí nìyẹn nínú ìgbàgbọ́ ti Yorùbá náà. Reincarnation ni wọ́n ń tanasukhul arwah kò sí nínú Islam. Ẹni bá ti wá ó ti wá ní Yorùbá òbí máa dámọ̀ ìgbà téèyàn bá fi ayé wá ní tó bá padà wá ọkùnrin lòun tó lè padà wá mọ́. Tiẹ̀ tó lò náà ló ń lò yá lò dáadáa. Má lò bálabàla kọ́ wá lẹ́yìn tó bá ti padà wá ó lò dáadáa kò sí ní péjọ. Ìgbàgbọ́ Islam ni pé tí wá tá a fẹ́ lò náà ló ń lò yà ṣètò lọ. Tó látara àdéhélé gbogbo àwọn àgbàgbọ́ báyẹn wọ́n lọ establish rẹ̀ pẹ̀lú ìwé ẹ̀sìn míì. Kí Mùsùlùmí wá máa kóòtù yẹn láti lè fi establish ìgbàgbọ́ tó rọrùn nínú Islam kò lè wọlé. Káwa máa dúró pásítàlì ààlẹ̀ gbèsè Ọlọ́run ká gbé ara ọ̀hán àlejò báyẹn. Gbèsè ká ṣàlàyé ẹ̀ kó yé yékéyéké abẹ́ Ọlọ́run nínú títóbi rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ Ọlọ́run kó fi yé wá jù báyìí lọ. Má ṣe wá lẹ́ni tí ọ̀rọ̀ Ọlọ́run yóò pa lérí tí wà mọ́ òṣùsọkúsọ. Abẹ́ Ọlọ́run bá subhanahu wa ta'ala ìtọ́sọ́nà Ọlọ́run ní gbogbo ìgbà ọlọ́mọṣẹ́ ọmọ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa rahmatihi ya arhamar rahimin. Abẹ́ Ọlọ́run bá ní títóbi rẹ̀ ilé tí a wí tí a pé lẹ́yìn Ọlọ́run kó má ṣe nígbàlejò àbúrò fún wa. Ó bá àbúrò sínú mizana hasanatina yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim. Wa sallallahu wa sallama ala nabiyyina Muhammadin صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.